tún ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé K1 The Ultimate Ayinde Marshal Arababi One sọ wípé àwọn náà ṣe kí ni àwọn náà fẹ́ jẹ Àwùjalẹ̀ wípé ó tọ́ sáwọn torí wọ́n ní ìka tó tọ́ símú la fi ń romú. K1 The Ultimate sọ wípé àwọn náà fẹ́ jẹ Àwùjalẹ̀. Wọ́n á fi àtẹ̀jíṣẹ́ wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí àwọn ẹbí tó ń jẹ Àwùjalẹ̀ wípé àwọn náà fẹ́ jẹ Àwùjalẹ̀, àwọn ní ìfẹ́ sí i ṣùgbọ́n bí wọ́n ṣe kọ sí tó. Arálé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà ọ̀bàrẹ́ ni tójọ́ mẹ́ta a máa sọ́pọ̀ ẹkújọ́ mẹ́ta yẹn lólùfẹ́ wa a máa kí yín ẹ máa kú dédé àsìkò yẹn káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Gèrèntì àti bàbá àlùbáríkà Wábídànù ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́nìí a kí ẹ̀yin olólùfẹ́ wa o a máa kú pọ̀pọ̀ ṣíṣe ọdún abáwaláyè ara wa àti àlàáfíà ló máa bá wa. Lẹ́nìí lórí ètò bàbá àlùbáríkà Wábídànù ní ìlú Ìgbòdú wà ń kalẹ̀ láti yànnàná èyíkéyìí ohun tí a bá gbé wá fún wọn. Lẹ́nìí ẹ̀wọ́ nǹkan fìdílé nǹkan ẹjọ́ àti ètò yìí bá ṣe ń ṣe kò bá lè rí bí o ti ń rí. Bàbá àlùbáríkà wà ń bí Wábídànù bàbá o. Èyí àsìkò yìí sá. Ọlọ́run jẹ́ mi wọ ogun. Aláwùmọ́ àmín. Ọlọ́mọjọ àlàyé ẹkún. Àmín náà. Ọlọ́mọjọ àlàyé ìbànújẹ́. Àmín Ọlọ́run. Wàhálà ò ní ṣẹlẹ̀ sí wa. Àmín náà. Ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa. Àmín náà. A sọdún láyọ̀. Àmín. Àní sọdún nínú ìbànújẹ́. Àmín náà. Dáadáa ó máa ṣẹlẹ̀ sí wa. Àmín. Ohun rere ó máa wá wa rí. Àmín. Tá a bá rójú àwa náà ò ní wá máa wá ìrójú. Àmín o. Ọ̀làwàláhùlà wàlàkùwàtà ìlà bíláyà lílẹ̀ ẹ̀sìn. Bàbá àṣàmì èmi ń gbé tó àmì mi àwọn aráalé náà káwọn náà gbé ọ̀gbìn ní sanwó àdúrà ṣùgbọ́n wọ́n gbé tó àmì mi. Wọ́n àdúrà yẹn ọmọ adijojúmọ́. Tọ́dì mú kán máa wọ̀rí. Bàbá lè ní lórí ètò ọ̀rọ̀ K1 The Ultimate Ayinde Marshal Wasiu. Ṣé tí ó gba ọmọ tó bí. Bẹ́ẹ̀ ni tó gbọ́ ọmọ tó bí jù. Ọmọ wa kú lọ lé ni. Ọmọ tiẹ̀ wá kọ́ ní tèmi. Ọmọ kọ́ ní tèmi. Ìta bá wá lé ní wípé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọba Àwùjalẹ̀ Yorùbá sọ pé ọba wàjà ọba ò kì í kú. Ìyẹn ọba Àwùjalẹ̀. Ọba máa ń wà lájà ni. Ọba ò kì í kú. Ẹ mọ̀ pé láti ìgbà yẹn tán ti sin ọba Àwùjalẹ̀ tó sì wàjà. Tó ti wà lájà. Wọ́n máa sọ pé wọ́n sin o. Wọ́n bá ti wàjà. Tó bá wà lájà. Bẹ́ẹ̀ni tí wọ́n ti ṣayẹyẹ ìkẹyìn fún wọn tí gbogbo ẹ ti regbé tó ti regbè. Wọn ò tí ì ní Àwùjalẹ̀ ní Ìlápèrè. Wọn ò tí ì jọba Àwùjalẹ̀ mi. K1 The Ultimate olúwayé Fújì. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọmọ wọn sọ pé ọmọ Ìjẹ̀bú làwọn. Ìjẹ̀bú dẹ̀ lọ sí ìyá wọn sí. Wọ́n ti ṣòkú ìyá wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láìpẹ́ ọjọ́ ìgbọ́n. Bàbá ń kọ́. Èmi ò mọ̀ sí bàbá o. Gbogbo wa la mọ̀ ti ya wọn. Tán ṣe rẹpẹtẹ táwọn èèyàn lọ ń kí wọn tó ní wá ń wá tẹ́lẹ́yìn ń wá tí gbogbo ẹ̀ ń lọ. Ǹjẹ́ yẹn ló láwọn àfáà ganu. Lọ́gànú bàbá bẹ́ẹ̀ ni ìjọ mẹ́jọ lọ láwọn àfáà ganu. Sọ́dọ̀ òun. Bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ ni. Wọ́n dẹ̀ ti ń ṣe àwọn rere náà sí torí ó dà pé bẹ́ẹ̀ pé kàṣà níjẹ̀bú òde náà ń gbé ń sìn. Torí wọ́n ti jẹ olórí ọmọ ọba kílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ti joyè yẹn. So ìdajì ọjọ́ wọn gan Ìjẹ̀bú ni. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni K1 The Ultimate bàbá kọ lẹ́tà. Àwọn náà fẹ́ jẹ Àwùjalẹ̀ o. Ó tọ́ sí àwọn. Àwọn ní interest ohun àwọn. Àwọn náà fẹ́ jẹ ọba Àwùjalẹ̀. Gẹ́gẹ́ bí àdẹ̀ṣe gbọ́ wọ́n ní àwọn ẹbí Fùsìgbòà ní wọ́n ní àwọn ẹbí kan níjẹ̀bú àwọn Fùsìgbòà family. Wọ́n ládà pé wọ́n ní ẹ̀wọ̀n bá ṣe ní kúkú family lá ní gbogbo àwọn ẹkú ní àwọn Fùsìgbòà. Wọ́n á ní ìdílé tó ń jọba tó ń jọba. Ìdílé tó bá dẹ̀ kàn ní ọjọba. Wọ́n dà pé àwọn Fùsìgbòà yẹn ló dà pé ọba kan ó tọ́ sí bẹ́ẹ̀ ni. Bàbá kẹ̀dẹ̀rẹ́ ojúṣàájú Agboola Ọgọ́jì ló ń kira wọn. Wọ́n ní àwọn ojúṣàájú Agboola Ọgọ́jì. Èmi wà á mọ bàbá tí wọ́n. Ọgọ́jì. Ojúṣàájú Agboola. Fìdípọ̀tẹ̀. Wọ́n ní àwọn yẹn. Wọ́n ń bọ́ ló ti tún wá papọ̀ mọ́ tọ̀hún yẹn. Wọ́n ṣáà ní àwọn fẹ́ jọba àwọn ẹbí yẹn wá àwọn ọmọ wọn rínú ẹbí àwọn o. Bẹ́ẹ̀ ń ṣọmọ àwọn yẹn náà fi kọ lẹ́tà padà
tí olúwayé ultimate gbé ń ṣe bí àwọn ó dẹ̀ bí ẹ̀mú kankan àwọn òtán náà wẹ́bí kó jẹ́ káwọn mú ẹni táwọn máa múlẹ̀ nínú ẹbí táwọn. bàbá bó ṣe wá ń lọ báyìí mo wà lẹ́la mọ̀ pé K1 ọmọ Tinubu ni ó gbà yí ẹ̀ kú ní Tinubu pé ṣe ló gbé pẹ̀rẹ̀sì wa sí orí ayélujára mi ò lè wà láyé Bọ́lá àkójú tì mí ẹ ti gbàgbé nígbà tí pẹ̀rẹ̀sì wa ẹ tí. mo rántí ó fi sọ pé ilé nírú rẹ kí yà jẹ. bẹ́ẹ̀ ni ó wà lálẹ́ mọ́ pé àwọn ìjọba. tí ẹ fi sọ pé Ọlọ́run ní fi yà jẹ ọ Ọlọ́run adó tí ọmọ òkú ọ̀run tó lóun lè nírú rẹ kọ́lọ́run fi yà jẹ mí. jẹ́ kí yà jẹ ìwọ náà ló dá fóònù náà jọ náà. ìwọ ẹ̀ bẹ́ẹ̀ sọ nìyẹn so gbọ́dọ̀ la mọ̀ pé àwọn ìjọba ní ń fi ọba jẹ pẹ̀lú ìtò ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá kí ló yé ti ní. ṣe rí ètò tá a máa ń ṣe yìí ó pín sí méjì ètò àsọtẹ́lẹ̀ èmi ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí àsọtẹ́lẹ̀ tó halẹ̀ wọ́n á ba lẹ́nu mi látàyè Ṣàgàrí tí ó yẹ̀rì nígbà tá a ti sọ pé gbogbo àwọn èyí yóò jà rẹ tìbí ó jà rẹ tìbí ó jà rẹ ṣùgbọ́n yóò jọba kọ́ lèmi ń sọ àsọtẹ́lẹ̀ mi kọjá ru ó dàbí lọ́ọ̀yà tí máa ń ṣe kéèsì àwọn kinní kan wá máa gbé ìyàwó ìyáálé òkè ìyàwó wá bá ṣìyẹn tuturu tó àwọn nǹkan tẹ́ gbé wá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n irú ọ̀rọ̀ tẹ́ gbé wá gẹ́gẹ́ bíi tọlọ́ba náà nínú ìrírí lẹ fi bí mi kì í ṣe pé nínú àsọtẹ́lẹ̀ láti fẹ́ sọ tó bá yẹ pé nínú àsọtẹ́lẹ̀ kílẹ̀ fojú àgbà yín àti òye yín pé bó ṣe ń lọ yìí ibo lẹ rò pé ó lè bá sí. ṣe rí ọ̀rọ̀ yẹn ṣe rí gbogbo nǹkan ló létò gbogbo ìlú ló ṣe é yàn jẹ Ìjẹ̀bú ọ̀làjú ni wọ́n olówó ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú èṣẹ́ ní àbùkù o ẹni àpọ́nlé ni o ránkàdéèdè wọ́n mọ̀wé wọ́n láyà wọ́n lépè wọ́n tún ní àṣẹ bọ̀tì Ìjẹ̀bú ò lóògùn kí ni o ní mo wí. wọn lóògùn mọ́ lépè wọn láṣẹ. ní àṣẹ o bọ̀tì Ìjẹ̀bú ò lóògùn nígbà táwa wà ní kékeré táwa ní mo àti kọ́ṣẹ́ tán wọ́n á lọ bọ́gà mi pé wọ́n ní ilé kan wà ní Ìjẹ̀bú àlùjọ̀nù náà jẹ́ wọn ó gbé bẹ́ẹ̀ Ìjẹ̀bú yẹn mo fẹ́ lọ fèsì àlùjọ̀nù yẹn wọ́n wá ní Ìjẹ̀bú wọ́n ní èpè tó dájú wọ́n ní àṣẹ tó dájú wọ́n sì mọ̀wé wọ́n sì láyà ṣùgbọ́n wọn ò lóògùn Ìjẹ̀bú ò mọ̀ògùn gbogbo ẹnu mo fi sọ tá a bá di ká sóògùn ìwé àtegbò á sọ̀ràn tó ní tó bá dọjọ́ iwájú ọ̀mọ̀wé ní Ìjẹ̀bú kí ni o ní mo wí. ọ̀mọ̀wé ní Ìjẹ̀bú. Irú Ìjẹ̀bú kọ́ ni wọ́n rọ́ọ̀lù báwọn. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.